Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin, Ọlọ́run Allah sọ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Mi ò dá ènìyàn àti alujanu bí kò ṣe kí wọ́n sìn mí. Ma uridu minhum min rizq wa ma uridu an yut'imun. Mi ò fẹ́ ohun kankan láti ọ̀dọ̀ wọn. Mi ò fẹ́ oúnjẹ, mi ò nílò ènìyàn fún oúnjẹ. Ohun tí Ọlọ́run sọ nìyẹn. Inna Allahu huwa razzaq dhul quwwatil matin. Dájúdájú Ọlọ́run Allah ni ẹni tí ó ń pèsè. Òun ni ó ní ìkápá àti agbára. Òun ni ó dá ohun tó wà láyé fún gbogbo wa. Huwa allazi khalaqa lakum ma fil ardi jami'an. Òun ni ó dá gbogbo yín ohun tó wà láyé. Láti inú àyá yìí, àwọn àlùfáà sọ wípé gbogbo ohun tó wà láyé ló jẹ́ ohun tí ó mọ́, ẹ sì lè lò ó. Àyàfi tí àrídájú mi bá wà wípé haram ni. Torí pé Ọlọ́run Allah ló dá gbogbo rẹ̀ fún ènìyàn, fún wa, fún gbogbo wa. Ó túmọ̀ sí pé Ọlọ́run pèsè ohun èlò fún wa. Gbogbo ohun èlò yìí fún kíni? Láti fi sin Ọlọ́run ni. Wọn kò sí níbẹ̀ fún wa láti ṣe eré. Wọ́n wo òṣìṣẹ́ tí ọ̀gá rẹ̀ pèsè ohun èlò fún. Ó ń ṣiṣẹ́ fún wa. Nísìnyí, a ó fún ní ilé tó ní balùwẹ̀ nínú. Ó sì ní ilé, ó ní balùwẹ̀, ó ní ọmọ ọ̀dọ̀. Lẹ́yìn ilé náà, ó ní ilé ẹja, mashallah. Ṣùgbọ́n nírètí kí ó ṣe iṣẹ́ rẹ̀, gbogbo ohun tí ó ń ṣe ní ìwẹ̀ àti ẹja pípa. Ṣé o rò pé ilé iṣẹ́ náà yóò dá dúró? A fún ní gbogbo ohun èlò yìí láti rí pé kí ó lè ṣe iṣẹ́ dáadáa, láti ṣe ẹ̀tọ́ rẹ̀, kí ó lè ṣe iṣẹ́ dáadáa. Ṣùgbọ́n níṣe ni ó ń ṣe eré káàkiri. Ó ń wẹ̀, ó ń pa ẹja káàkiri. Nǹkan báyìí wọ́pọ̀ láwùjọ. Gbogbo wa la gbàgbé ohun èlò tí wọ́n fún wọn láti jọ́sìn, láti rọ̀ wọ́n lọ́rùn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ti gbàgbé rẹ̀. Gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe ni láti tẹ́ra wọn lọ́rùn.